nílé lóko lẹ́yìn odi òkè tún láwa yìí o àwa lọmọ òkè tún àwa lẹ́sẹ̀ wa pé àwa òkè tún gangan ládúró yìí o so ẹ wá wo ìtòrò rè o èrù rè ń bíbà ìdí èrù wa ẹ wo bọ́ ṣe kọ́ síbẹ̀ ìtòrò rè wákà ìtòrò square. tó bá ń sọ̀rọ̀ ọba ní òkè bíbà iná ti jáde ìgàrí lọ́kàn ìjà ọba amọ̀dọ̀dà rí lọ́kàn èmi tẹ́mi ń sọ̀rọ̀ ilé mi rè lọ́kàn olúwo tó fi mí jẹ apènà ilé ẹ̀mí ọ̀sẹ̀ olúwo dálóró pítọ̀ lórúkọ wọn olórí ẹbí làwà yìí àwọn náà lẹ́kí ní mọ́ òbí rẹ̀ yìí ó kéku òun náà ló wà sọ̀dá yẹn ẹ bá bọ̀ ẹ jẹ́ kó fi asímẹ́ta ìdí èrù ọba mọ́lọ́dà tí ó bá ní bá ṣe jẹ́ ṣá wọn ò lè wá gbin èrù sọ́dọ̀ wa jẹ́ ó kéku ìkóró gbàgádé wa rí pálásì wa rí wàá ṣe nílé la lóko ilé olúwo òdàlóòrò ìtàn ilé tó fà mí lẹ̀ fi jápe lọ ilé àwárí agboolé wa rè gbogbo agboolé wa rè ilé mi àpè náà rè. èèyàn ọ̀rìnsà ilé aṣòro náà rè ààfin ọba rè ilé di ìlọ̀dà ó wà lẹ́yìn ẹ̀ ibẹ̀ ni di igi tá à ń wò lẹ́yìn yẹn ká má gbàrà lákòókò igi yẹn ibẹ̀ ni ilé di ìlọ̀dà wà lẹ́yìn lọ́hùn. mọ́ṣáláṣí ìlọ̀dà yìí láti ayé mọ́ṣáláṣí tó wà ń lọ̀dà ni nítorò kẹ́nì kankan má parí ìdí ara ẹ̀ pé òun ti ní. ọdún tí owó ajé tó ń ṣe renovation bíríìjì tó ń ṣàdúrà sí orúkọ ẹ̀ ló kọ títí báyìí fún ara sọlúdẹ̀rọ̀ ìbò náà rí lẹ́gbẹ̀ẹ́ níbà ló fún ara ẹ̀ owó ajé ọba sọlúdẹ̀rọ̀ 2 ọdún tó jọba nù. déètì wà ní àkọọ́lẹ̀ lọ́wọ́ déètì sọ́ọ̀mù ìgbà yẹn. 13/3/71. ọba kó wá gbogbo nǹkan tán lè béèrè àti ṣe sínú ìwé tá a máa ṣàlàyé fún wọn ó dẹ̀ wà nú edit kò ń ṣàwọn lakọ́ o ìjọba ló kọ nígbà ayé general díà.